jẹ́ kí n sáré gbé ẹ débẹ̀ látẹnu sheikh Ismail ọmọ Barahama agbára àdúà má gbé kó mbẹ́ má wọ ọ lọ sókè má sì wọ ọ lọ sísàlẹ̀ dúró lórí ẹ̀ kó lè jàǹfààní fẹ́ ọmọ ìyá mi wo eléyìí ní sí àánú owó tó kọ̀ǹbàm lọ gbìyànjú rẹ̀ kó lè mọ̀ ẹ́ pọ́lọ́hún ń bẹ lọ wá àwọn àlùfáà ní kẹ́bọ̀ ọ̀hán súrà kan inna fatana laka fatihan mubin ní kí wọ́n bọ̀ ọ̀hán ẹyọ kan péré náà ni tó bá ti wá débi àyà kan wọ́n máa hàn súratul Fatiha sí tó bá ti débi àyà kan wọ́n máa hàn súratul Fatiha sí tó bá ti wá bọ̀ hàn tún yẹn tán ọmọ ìyá mi wá fọ̀ tó bá ti fọ̀ hàn tún yìí tán dáhàn tún sọ́nà méjì tó bá ti pín sọ́nà méjì ọmọ ìyá mi wọ́n ń pe ewé kan ní ewé àánú lọ́ra ìyèrè 16 gún papọ̀ mọ́ ewé àánú yẹn tó bá ti gún tán wá lọ lè ra ọkàn màlúù tí ò ti wọ omi tó bá ti rọ ọkàn màlúù tí ò ti wọ omi yìí ọmọ ìyá mi gé sí 16 tó bá gé sí 16 kó sínú sasùn tó bá kó sínú sasùn tán ewé àánú tó lọ yẹn àti ìyèrè 16 yẹn dálé lórí wá bu ata sí kódà ó lè fi epo sí ó lè fi mangi sí àṣejù òtún àṣejẹ lé wọn máa ń sọ̀tọ̀ kú sọ pé wọ́n èé fi iyọ̀ sí pé wọ́n èé fi mangi sí eléyìí kọ̀ǹfàmù lọ lè jẹ́ tó bá wá da gbogbo ẹ̀ sí tán tútọ́ dá sọ́nà méjì yẹn wá da ẹyọ kan sí àti ọkàn màlúù tó gé sí 16 yẹn àti ìyèrè tó lọ̀pọ̀ àti ewé àánú yẹn dá gbogbo ẹ̀ sí wá sè lọ́bẹ̀ tó bá ti ṣe tó ọmọ ìyá mi tó bá fẹ́ jẹ aṣọ funfun ni wàá wọ̀ tó bá ti wọ aṣọ white sọ́rùn wá sọ ọbẹ̀ yìí tó bá ti jiná sọ lérí ibìkan mọ́jọ kanlẹ̀ wá jẹ ọbẹ̀ yìí kó o tó jẹ wá ṣàdúrà sí tọrọ owó tó bá fẹ́ sí lọ́dọ̀ Ọlọ́run tọrọ àánú tó bá fẹ́ sí tọrọ gbígbàdúrà tó fẹ́ kó ṣẹlẹ̀ nínú ayé rẹ̀ ńjọ́ tó bá jẹ yẹn ọmọ ìyá mi tó bá wá jẹ tán tú ìdá kan tó kù lẹ́ńlẹ̀ yẹn wá mú òun lọ́wọ́ àmúlé lórí lọ́lẹ̀ gbìyànjú kọ́ lọ́lẹ̀ jẹ́ ó mú owó gidi wọlé fún ẹ Ọlọ́run wọlé àti tóbi àlùkòrá yóò wọlé àwọn tá a ti ṣe fún tí wọ́n ti rí àánú gbà lọ́dọ̀ Ọlọ́run bí wọn náà bá jẹ́ bá ti ní ọjẹ́ yìí tó dẹ̀ yọ nǹkan kan kó ń bẹ́ẹ̀ Ọlọ́run ó jọ bí àánú nú ayé tiẹ̀ náà. Salamu alaikum.